Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèní bí a ṣe gbọ́ wọ́n ní àwọn olórí wípé ọ̀rọ̀ royal manor wọ́n ló bá wọn nínú jẹ́ gan-an nígbà tí kábíyèsí ní kí wọ́n má dá sí ọ̀rọ̀ Queen Naomi wípé ìyàwó àwọn ní Queen Naomi o, àwọn ò dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré wípé kí àwọn olórí fi Queen Naomi sílẹ̀ wípé kí wọ́n má dá sí ọ̀rọ̀ Queen Naomi pé ibi tí àwọn bá fẹ́ fi wọ́n sí ní inú palace àwọn làwọn máa fi wọ́n sí. Ẹ̀yin aráalé, nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní àwọn olórí fi etí ara wọn gbọ́ lẹ́nu bàbá àwọn Erin ńlá. Bí a ṣe gbọ́ wọ́n ní step mom kábíyèsí wọ́n náà pé àwọn olórí wípé gbogbo ibi tí wọ́n ń lọ pátápátá àwọn mọ̀ o, wípé àwọn ò kàn sọ̀rọ̀ ni, wípé nítorí wípé Queen Naomi ò ṣe nǹkan kan fún wọn, wípé wọ́n kàn ń sá eré kiri láì nídìí, wípé tí àwọn ò bá sọ̀rọ̀ wípé kì í ṣe pé àwọn ò rí nǹkan kan, wípé gbogbo nǹkan tó ń ṣe nínú palace yẹn, wípé kí Queen Naomi má lè padà wá sínú palace, wípé gbogbo ẹ ti bàjẹ́ o, wípé bẹ́ẹ̀ dẹ̀ ni wọn ò dáwọ́ dúró, wípé ṣe ni wọ́n máa lọ kirikiri. Recently la gbọ́ pé àǹtí wa wọ́n ní wọ́n ń lọ ìgbéra bí ẹni lọ ọjà ni. Ẹ̀yin èèyàn lé wọ́n ní step mom kábíyèsí sọ wípé kò sí èèyàn kan tó lè tú Queen Naomi àti kábíyèsí ká, wípé ẹni tó bá kàn ń ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe pé kàn ń waste owó ẹ̀, ó dẹ̀ ń waste time ẹ̀ ni, wípé nítorí Ọlọ́run kan wọ́n pọ̀ látọ̀run ni. Ẹ ti mọ iye àwọn tó ti sọ ọ̀rọ̀ yìí, wàláì wọ́n á ti lé ní 20. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìtorí ẹ kábíyèsí pé wọ́n kábíyèsí dẹ̀ sọ fún ẹ pé kí wọ́n tọwọ́ ọmọ bọ àwọn aṣọ, wípé kí wọ́n tọwọ́ ọmọ wọn bọ aṣọ, wípé gbogbo nǹkan tán ti ṣe láti ẹ̀yìn wá, wípé gbogbo ẹ̀ làwọn mọ̀ o, wípé kò sí ìkankan báyìí táwọn ò mọ̀, wípé àwọn kan ń wò wọ́n ràn ni, wípé ṣùgbọ́n tí wọ́n bá láwọn ò ní jáwọ́, wípé nǹkan tí ojú wọn bá rí, wípé wọ́n á fara mọ́ o. Ẹ rántí pé ìyá onífá náà ti sọ the same thing àti bàbá onífá, wípé kí kábíyèsí fi wọ́n sílẹ̀, wípé tán bá gbé ọwọ́ kọ́wọ́ ní ìsìn, wípé bóyá nǹkan tó máa ṣẹlẹ̀ kò ní ṣe é kó, wípé ìtorí ẹ̀ ni wọ́n fi ń sọ fún wọn wípé gbogbo eré tó ń sá yẹn, wípé wọ́n kàn ń sá lórí irọ́ ni. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré. Ẹ mọ ìgbà tí àwọn olórí ti dé inú palace, ẹ mọ gbogbo nǹkan tí wọ́n ń ṣe, gbogbo ẹ̀ náà là ń mú wá sórí social media. Gbogbo ìgbésẹ̀ tí àwọn àǹtí wa gbé ní Ọ̀yọ́tún G village tí ọba Adéfúnmi tán fi wàjà, Ọlọ́run á bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Wọn ò tún dáwọ́ dúró, wọ́n tún sáré kiri. Gbogbo ètò ṣẹlẹ̀ lórí social media náà tán lọ ṣe scam obìnrin pé kábíyèsí gbowó lọ́wọ́ obìnrin, wọ́n fẹ́ fi ṣe ìyàwó, àwọn náà la bá ń di ẹ̀. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé, Mashola Gist TV àtúndé.
Ẹ̀yin èèyàn lé, orúkọ mi ni Máṣọ́lá, Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa tó ń sọ fún àwọn tí wọ́n ní àǹfààní àti gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, ẹ má dúró rárá rárá. Ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, a dẹ̀ tún ṣe advert lórí channel yìí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé àmín. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n wọ̀n àwọn olórí. Wọ́n ní stepmom kábíyèsí, wọ́n ní wọ́n wọ̀n àwọn olórí. Wọ́n ní ìyá onífá, wọ́n ní wọ́n fi ohùn sílẹ̀ fún wọn. Wọ́n ní bàbá onífá, wọ́n ní wọ́n fohùn sílẹ̀. Bàbá onífá fohùn sílẹ̀ pé kí wọ́n jáwọ́ nínú gbogbo iṣẹ́ ibi tó ń ṣe nínú palace, pé enough is enough. Pé bó ṣe ń sáré kìtàkìtà tó ń sáré kètèkètè kiri, pé gbogbo ẹ̀ làwọn rí. Pé àwọn ò kan sọ̀rọ̀ ni pé kó má jẹ́ pé wọ́n máa fi ọwọ́ ara wọn ṣe ra wọn wò tí wọn ò bá jáwọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly ta ní ká mú wá fẹ́yìn èèyàn. Ẹ̀yin náà ẹ wo bí àwọn olórí yìí, ìgbà kan la gbọ́ pé àǹtí wa wọ́n gba Ìjẹ̀bú lọ, wọ́n lọ gbé orí màálù wọn fẹ́ láàrin òru. Láàrin òru wọ́n fẹ́ rí orí màálù wọ́n fẹ́ bẹ́rí orí màálù. Láàrin òru wọ́n ní àwọn vigilante náà mú wọn. Wọ́n láwọn vigilante ránṣẹ́ sí ilé Ifẹ̀, wọ́n mú wọn. Àwọn olórí yìí ò mọ̀ pé gbogbo ayé ló ti mọ àwọn. Bóyá wọ́n rò pé àwọn èèyàn ò mọ àwọn ni. Ojú yín wà lórí social media everywhere. Kò síbi tẹ́ ẹ lọ táwọn èèyàn ò mọ̀ pé ẹ lọ. Even gan bẹ́ẹ̀ gbalé babaláwo lọ. Àwọn èèyàn á sọ fún kábíyèsí pé àwọn rí yín ń bẹ̀. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré ní ọ̀rọ̀ àwọn olórí yìí. Àfi kí Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú kábíyèsí, kó dẹ̀ fún wọn ní ọgbọ́n àti òye tí wọ́n fi máa yanjú ọ̀rọ̀ wọn. Nítorí pé ọ̀rọ̀ wọn gba ọgbọ́n, ó dẹ̀ gba òye. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share videos wa, gbogbo ẹ̀ la rí. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo ilé àti ọ̀nà yín. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.